Ẹ káàbọ̀ padà ètò Èjì Òwúrọ̀ ń tẹ̀síwájú báyìí o à ń sọ̀rọ̀ nípa àwọn olè alọ́kólóhùn kígbe tó yẹ pé èèyàn wà báǹkì tó jẹ́ pé wọ́n sì wá gbowó lọ́wọ́ èèyàn àmọ́ Central Bank ti Nàìjíríà ilé ìfowópamọ́ ìjọba àpapọ̀ wà ní Nàìjíríà wọ́n ń gbìyànjú ọ̀pọ̀lọpọ̀ ètò ni wọ́n ti ṣe láti rí wípé a máa gbé owó káàkiri tó jẹ́ pé a lè dín àwọn ìwà olè yìí kù àmọ́ pẹ̀lú ẹ̀ náà oríṣiríṣi ní àwọn nǹkan kan tó ń ṣẹlẹ̀ kọ́lọ́hún bó máa sọ ni. Ẹ jẹ́ fún yín ní àpẹẹrẹ kan ẹnìkan lọ báǹkì ó lọ gba owó bó ti gba owó tán inú báǹkì tó ti wà tó ti ń fíìlì fọ́ọ̀mù tó ti ń ṣe lẹ́nìkan tó wá bá pé kó jọ̀ tó lọ́nà kó sáré yá òun ní báírò ó sì yá ẹni ẹ̀ ń báírò lẹ́gbẹ̀ẹ́ náà lẹ́ni ẹ̀ náà dẹ̀ ti ń fíìlì gbogbo ohun tí ó fíìlì ló bá lọ wọ́n sì pé ó gbowó tán ó dẹ̀ kó báǹkì kò sẹ́ni tó tẹ̀lé pé ọ̀gá ẹjọ́ báírò tẹ yá mi lẹ́ẹ̀kan ẹ ṣe máa ti gbàgbé ó sì gbà báírò ó ń lọ ó gọ̀kadà ó lọ sí ṣọ́ọ̀bù ẹ̀ ńgbò máa dé ṣọ́ọ̀bù ó ti ń wọnú ṣọ́ọ̀bù báyìí ẹni yá báírò lọ́wọ́ ẹ̀ nínú báǹkì náà nájọ wọlé ẹ máa pẹ́ tó o bá pariwo ayé ẹ bàjẹ́ gbogbo owó tó gbà wọ́n gbà lọ́wọ́ ẹ̀ pátá owó tó sì gbà fẹ́ẹ̀ tó bíi mílíọ̀nù kan wọ́n gba gbogbo owó yìí ó dẹ̀ tó ra kúrò ńbẹ̀ ńgbò tó máa bọ́ ta gan pàápàá wọ́n tún sọ fún kó yá máa juwọ́ sí mi ó tún juwọ́ sí pé bí gbàtẹ́ pọ̀ rẹ̀ wá kí ó dẹ̀ gòrí ọ̀kadà ó dẹ̀ lọ ńgbò lọ́tọ́ ló ní yéé ayé òun ti bàjẹ́ o nǹkan kan lára àwọn ètò tí ìjọba ń ṣe rèé pé ká má máa gbé owó káàkiri owó tó lọ gbà yóò nílò rẹ̀ ní lóòótọ́ àmọ́ gbogbo àwọn ibi tó fẹ́ náwó yìí sí láti inú báǹkì gan bó bá ti gba àkáǹtì wọn ó ti ní bó ṣe lè ṣe é tó yẹ pé oníkálukú yóò sì máa gbà á láì jẹ́ pé ó gbowó lọ́ka ẹnìkan mọ́lé àbí pé ẹ gba owó ṣẹ́ nǹkan kan. Lónìí a fẹ́ sọ̀rọ̀ nípa chẹ́ẹ̀kì pé sọ̀wédowó ló ń jẹ́ bẹ́ẹ̀ o chẹ́ẹ̀kì òun la fẹ́ sọ̀rọ̀ ń pa rẹ̀ ọ̀nà wo làwọn èèyàn ń gbà á jalè pẹ̀lú chẹ́ẹ̀kì ọ̀gbẹ́ni Timileyin Ajayi tó ti wà ń kalẹ̀ ẹ kú ojúmọ́. ẹ kú ojúmọ́ sà. ẹ sà. yes sir. bank crime tá a sọ yìí wọn pé ń jẹjọ ọ̀pọ̀lọpọ̀ pìlẹ̀ máa gbà. bẹ́ẹ̀ni. àmọ́ ẹ jẹ́ ká wá tẹ̀síwájú lórí ẹ jẹ́ ká mọ̀ nítorí pé lábàá gbogbo àwọn ètò tíjọba ti ṣe lórí ọ̀rọ̀ nípa báǹkì ilé ìfowópamọ́ àwọn nǹkan ohun èlò tá à ń lò láti fi gbowó láti fi tọ́jú owó láti fi ṣe gbowó pọ̀ àmọ́ ẹ jẹ́ ká mọ̀ láti orí chẹ́ẹ̀kì. it's okay sir. kí náà ń pè ní chẹ́ẹ̀kì gangan ìwé ìsọ̀wédowó yẹn. ẹ ṣeun sà ká tó sọ̀rọ̀ lórí check sà ẹ jẹ́ ká kọ́kọ́ wo ilé ìfowópamọ́ àwọn iṣẹ́ wo pàtàkì èyí tó jẹ́ pàtàkì nínú iṣẹ́ tí ilé ìfowópamọ́ ń ṣe ẹ jẹ́ ká kàn sáré mẹ́nuba iṣẹ́ tí wọ́n ń ṣe iṣẹ́ bí ọ̀nà méjì ló jẹ́ gbòógì nínú iṣẹ́ tí ilé ìfowópamọ́ ṣàbí àǹfààní tí ilé ìfowópamọ́ tó jẹ́ fún àwọn aráàlú ìkan nínú ẹ̀ ni pé wọ́n máa ń ṣe ìtọ́jú owó àbí àwọn ohun ìṣúra àwọn ohun tó jẹ́ ohun asset tí òyìnbó ń pè ní asset wọ́n àbí cash wọ́n máa ń accept deposit wọ́n máa ń gba owó wọlé owó dẹ̀ lè wọlé láti bóyá èèyàn mú owó gangan wá ní ọ àbí èèyàn kan sanwó fún ẹ wọ́n sanwó sí àkáǹtì èèyàn iṣẹ́ kìíní nínú àwọn iṣẹ́ tó jẹ́ pàtàkì tí báńkì ń ṣe nìyẹn ìdàkejì ẹ̀ náà ni pé wọ́n máa tún sanwó síta fún àwọn èèyàn èyí tí a wá fẹ́ wò nínú ẹ̀ ni pé ọ̀nà wo ni àwọn èèyàn fi ń gba owó lọ́wọ́ báńkì fi ń sanwó fún yàn àkáǹtì oríṣi méjì ní báńkì máa ń sábà ṣe ìkan wà tí wọ́n ń pè ní savings account ìkan wà tí wọ́n ń pè current account ni lórí àti lo check láti fi gba owó check kò kì í ṣiṣẹ́ lórí savings account so àti ní sọ̀rọ̀ nípa savings account gbogbo nǹkan tá a máa sọ lé nípa check kò bá savings account lọ ẹni tó bá ní savings account ṣùgbọ́n ìwọ tó bá ní current account àwọn ohun tó yẹ kó kíyèsára fún ọ̀nà tí àwọn èèyàn fi lè lù ẹ́ ní jìbìtì lórí current account àti nípasẹ̀ lílo check current account tí báǹkì sábà ní òun náà pín sí oríṣi ọ̀nà méjì current account ti aládàáni wà èyí tí wọ́n pè ní personal current account àbí individual current account tí ilé iṣẹ́ wà ìyẹn náà pè ní corporate
current account. Now èyíkéyìí nínú méjèèjì tó bá jẹ́ báǹkì yẹ láti fún ẹ ní ìwé sọ̀wédowó tí wọ́n pè ní checks. Kí ni checks jẹ́? Checks jẹ́ ìwé number one ó jẹ́ is a document. Kí ni ìwé yìí wà fún? Ìwé yìí wà fún láti lè sọ wípé okay o mo fẹ́ san owó. It's like a promissory note or a bill of exchange. Ìwé tí a lè fi san owó fún ènìyàn fún iṣẹ́ tó bá ṣe fún wa ní o àbí yálà a fẹ́ ra ọjà ni a lè fi ìwé sọ̀wédowó yẹn a lè fi sanwó àti ra ọjà àbí a fẹ́ sanwó kan tí kò ń ṣe lójú ẹsẹ̀ la fẹ́ sanwó yẹn a fẹ́ san bóyá ní bí ọ̀sẹ̀ méjì àbí oṣù kan a lè fi ìwé sọ̀wédowó ká kọ fún ènìyàn a dẹ̀ sanwó sínú àkáǹtì ẹni yẹn lẹ́yìn ìgbà tí a fẹ́ fi sanwó yẹn. Now kí wá ní àwọn ẹ̀yà tí check jẹ́ torí lára check kí check kan kó tó lè jẹ́ ojúlówó sọ̀wédowó ó ní àwọn ẹ̀yà tó yẹ kó wà lára ẹ̀. Ení àwọn ẹ̀yà tó yẹ kó wà lára ẹ̀ ni pé a ń láti rí orúkọ báǹkì tí ó gba àkáǹtì yẹn tó ń ṣètò àkáǹtì tí a fẹ́ gbowó nínú ẹ̀ orúkọ báǹkì yẹn láti wà lórí ẹ̀. Ọjọ́ tí a fẹ́ kí ẹni yẹn kó lọ gba owó due date of the check ọjọ́ yẹn ó yẹ kó wà lórí ẹ̀. Èèyàn kan yẹ kó wà tó jẹ́ pé òun gangan ló ní account tí ó fẹ́ sanwó jáde láti inú account ẹ̀ fún ènìyàn ìyẹn ni àwọn olóyìnbó ń pè ní drawer. Èèyàn tó ń fẹ́ kọ ìwé sọ̀wédowó yẹn ó yẹ kó wà. Ẹni tí a fẹ́ kọ orúkọ ẹ̀ ìwé sọ̀wédowó orúkọ èèyàn kan láti wà lórí ẹ̀ ẹni tá fẹ́ kó gba owó yẹn àbí ilé iṣẹ́ tá fẹ́ sanwó fún orúkọ ẹ̀ láti wà ńbẹ̀ ìyẹn ni payee ẹni tó fẹ́ gba owó. Then báǹkì tí ó fẹ́ sanwó jáde ìyẹn ni drawee ìyẹn náà ń pè ní drawee ó ní à ń draw check yẹn lórí ló fẹ́ sanwó síta. Now àwọn nǹkan míì tó tún wà nú ẹ̀ ni iye owó tí a fẹ́ san jáde a máa kọ ní ọ̀rọ̀ a dẹ̀ tún máa kọ ní èyí tí wọ́n pè ní figure. Àwọn méjèèjì láti jọra wọn wọn ò gbúdọ̀ yẹ kí wọ́n yàtọ̀ síra wọn. Iye èyí tí máa kọ ní ọ̀rọ̀ àti èyí tí máa kọ ní pé 10,000 o. 10,000 naira only. Èwo ni idea only yẹn gan pàápàá. Ẹ ṣe àtọkùn a ti fẹ́ gbégbèsè kọjá bá ṣe ń lọ ọ̀dà máa lọ ẹ máa. tí ó ń lè yẹn ẹ jẹ́ kí n kàn dá yín lò èyí tá a fi ń fi ìdí ó ń lè sí onítorí àwọn ọ̀bàyéjẹ́ irú tàbá kọ̀ọ̀kan 10,000 naira kò tí ì tàn síbẹ̀ àwọn ẹlòmíì lè fi 10,000 and